Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé mo tọrọ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún gbogbo wa. Àmín. Àtobìnrin wa Ọlọ́run ní padà lẹ́yìn yín. Àmín. Iṣẹ́ ń ṣe yín ò ní dìbàjẹ́. Kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n tiẹ̀ gbà pé ìwọ ni best comedian. Kò yé mi náà. Ọlọ́run ń gbọ́. Ọ̀dà mo fẹ́ lo ọlá àlùbáríkà ara Sanyeri kọ̀máǹdì àwọn olólùfẹ́ yín káàkiri àgbálá ayé pé kí wọ́n lọ sí ààrẹ. Ẹ̀yin olólùfẹ́ ọmọ tí ẹ bí olólùfẹ́ yín Ọláníyì Àfọ̀njá tí gbogbo yín mọ̀ sí Sanyeri ẹ jọ̀ọ́ ẹ bá mi fìfẹ́ hàn lórí prógráàmù yìí ẹ ṣíà ẹ̀ káàkiri. Sanyeri rẹ̀ Àfọ̀njá lọ́yọ̀ọ́ Aláàfin Òjò pa ṣẹ̀kẹ̀ ọmọ Àtìbà. Ikú pagbe ọ̀pàgbá, ikú pàlùkò tó ń tó sùn, ikú pa lékèélékèé tó ń tẹ fún. Sanyeri ẹ mọ̀ kú dárò, ẹ mọ̀ kú ara fẹ́ra kú ti Sisi Quadri. Bẹ́ẹ̀ni. Àgbọ̀sọ̀gbánù ni kú Sisi Quadri. Tẹ́nìkan bá sọ lóṣù tó kọjá pé ìwọ tó ọmọ fún ká tó mú parí oṣù yìí. Àwọn máa bá yàn jiyàn o. Yọ bù ń tọ̀ ń fà. Èmi fúnra mi mo pè é ní nǹkan bí ọ̀sẹ̀ méjì síbi àtàwà yìí. Ìyẹn Sisi Quadri. Bẹ́ẹ̀ni. Léyìí tó jẹ́ pé ẹ̀rí wà fún pé ẹni tó kọ́kọ́ gbé fóònù ẹ̀ sọ fún mi pé ó sìkì díẹ̀ pé ó wà lọ́sítù. Wọ́n á ní àmúdẹ̀ wá ní prógráàmù kan fún o. Kábíyèsí Ọlọ́run. Ìyẹn ní Ọ̀ṣun state. Ó wá ní tó bá ti yá òun máa ní kán pè mí. Ní agbára Ọlọ́run lọ́jọ́ kejì òun ló pè mí. Lọ́jọ́ kejì. Bẹ́ẹ̀ni ó ní alájí ara òun ò yá tẹ́lẹ̀ ni ó ní but báyìí òun ti wà òkè. Kábíyèsí Ọlọ́run. Mo ní ọlámà ní prógráàmù yẹn báwo ló fẹ́ ṣe ó ní kí n má wọrí ó lóun máa wá. Sanyeri kí ni ń fa kú lemọ́lemọ́ fún nínú Nollywood báyìí a tó gbọ́ ti Mr. Ibu kọ̀mẹ́dì àwọn Ìgbò bí Sanyeri ṣe wà nílẹ̀ Yorùbá ní Ibu wà nílẹ̀ Ìgbò tí mi gbogbo ilẹ̀ Ìgbò jìjìjìjì ó náà jáde láyé. Sábàbí ni gbogbo nǹkan. wà mú kàdára la o wákàǹkàdì sábàbí ni. Bẹ́ẹ̀ni àwọn tó kú wọn ṣe o. wọn ṣe. kò jẹ́ ṣe pé bóyá wọn ò mọ̀ ṣe. àwa tá a kù kò ń ṣe mímọ̀ ṣe wa. Sisi Quadri tí ò sí ìkì púpọ̀ wọ́n ní lókẹ́sàn fíìmù lọ́ba rẹ̀ wá látinú ọwọ́ pe àbúrò rẹ̀ nílé wípé ọ̀rẹ́ òun o kọ́ wá gbé òun kúrò lókẹ́sàn òun lọ́bù ara rẹ̀ lọ lókẹ́sàn fíìmù ká ẹ máa gbọ́ o àbúrò rẹ̀ sì gbé ó dìwó padà ó sì dé private hospital wọ́n dẹ̀ ń treat ẹ̀ wọ́n dẹ̀ tọ́jú ẹ̀ bí ọjọ́ kan gbọ́ dijọ́ kejì wọ́n discharge ẹ̀ kọ́ mọ́ lọ ilé náà ló dé lọ́bẹ̀rẹ̀ ìsúkè ọbẹ̀rẹ̀ ìsúkè ìjọ́ kìíní ìjọ́ kejì àkíní yìí ó tó wò lójú o wọ́n bá ní ẹgbẹ́ padà sí hospital nígbà wọ́n dé hospital pé èwo ló tún dé wọ́n lè súkè yìí pọ̀ o níbẹ̀ ni wọ́n ti ní wọ́n transfer ẹ̀ lọ sí LAUTECH l'Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń lọ ọmọ yẹn ò fira ẹ̀ ṣeré o. Bẹ́ẹ̀ni kò sì sáhùn síra ẹ̀ ó kó 300,000 naira káàsì fábúrò rẹ̀ tí wọ́n jọ wà nínú ọkọ̀ pé gbogbo owó tí wọ́n bá máa ná bẹ̀ ẹ máa ná ó sì transfer 1 million látòrí fóònù. kìí ṣe pé kò rówó ná gbogbo tẹ́ẹ̀sì tí wọ́n ní ó ṣe ní í ṣe ó ṣe gbogbo tẹ́ẹ̀sì pátápátá ṣùgbọ́n ọlọ́jọ́ ti dé àyúnlárí àràbọ̀. Sisi Quadri kú ọlọ́kọ̀kọ̀ kọ́kọ́ bí ẹ ń tú mi lọ́rùn àgbè. àbẹ̀yàn bá wo bí wọ́n ti ń sin Sisi Quadri èmi ò lè lọ òtọ́rọ̀ àbúrò mi lọ́jẹ́ o èmi ò gbọ́dọ̀ lọ ọbẹ̀ àbúrò mi lọ́jẹ́ Ọlọ́run ní jẹ́ nìkan kan tí ń gbọ́ mi lálẹ́ ò fojú sunkún ọmọ ẹ ní lùsì ẹni tẹ́ ẹ fẹ́ràn àbúrò yìí ò ní tójú yín kú. bọ́bá àlú bá kú ṣé òun lè pọ̀ tó bẹ́ẹ̀ sá èsè tọ́jẹ́ wípé níjọ́ òṣèré kan bá fẹ́ wọlé sùn gbogbo tí wọ́n pè ní rọ̀wá ní ayé ni wọ́n ṣiṣẹ́ lórí ibojì rẹ̀ èrò wa ti ń ba débi wípé tí wọ́n bá ní wọ́n máa ka èrò tó wà ń bẹ̀ bírú èrò tó wà ń bẹ̀ ń bá wọlé fún fíìmù òǹtọ̀ ń wò lè ṣọ́ọ̀tì mọ́ tí èjáde láyé. báyìí ni wọ́n ṣe sin. wọ́n ti sin wọ́n bá tún di pé èèyàn máa jọra lókù á lè pàdé ẹ̀ mọ́. ọ̀rọ̀ ti Sisi Quadri yẹn ó wíìkì mi díẹ̀ o. àti ti Mr. Ibu. ọ̀yà ẹgbẹ́ kúrò lọ́kàn owó sẹ́yìn ni wípé so mọ̀ ṣe kí ni. must continue. ó tàn níjọ́ tí ìyá mèrò kú lórí stéèjì wọ́n parí eré tí wọ́n lọ ṣe ń jọ náà àbí wọ́n parí ẹ̀. bẹ́ẹ̀ni ẹni tó kú ti kú tẹni tó kù láàmú ọlọ́ọ̀jọ́jọ́ jìnnà síra wọn. àmín. àní kánjú kú báyìí ọtọ́dún mélòó tẹ bẹ̀rẹ̀ ṣe eré orí ìtàgé báyìí. tí n bá kà tí mi ò ní í ṣì kà. ṣe mọ̀ pé ọ̀rọ̀ téèyàn bá sọ gbọ́dọ̀ lẹ́rìí. bẹ́ẹ̀ni. mo bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé ní 1993. 1993. bẹ́ẹ̀ni. kábíyèsí Ọlọ́run eré wo ló gbé yín tó sọ yín dolókìkí.
níbi tí star ti kọ́kọ́ jáde gbáà kí mi ò tó mọ̀ tẹ̀lé. ọ̀pá kan. bẹ́ẹ̀ni. same ni mílíìkì kan àti oògùn ẹ̀jẹ̀. tó láyé yóò sì pọ́ìntì yẹn nìyẹn mọ̀tínà méjì mílíìkì kan oògùn ẹ̀jẹ̀ ni. ṣé ibẹ̀ ni star ti dé. ibẹ̀ lọ́lọ́run ti ṣe o. kábíyèsí olódùmarè. ibẹ̀ lọ́lọ́run ti ṣe o. fíìmù tí Sanyeri ó ti kópa ń bẹ̀ yóò tó mélòó ná. bàbá lórí yẹn wàláì mi ò lè sọ. mi ò mọ̀ ni. yóò tó 40. ó jù bẹ́ẹ̀ lọ sà. yóò tó 100. ó jù bẹ́ẹ̀ lọ sà. bẹ́ẹ̀ ni sà. yóò tó 150. ó jù bẹ́ẹ̀ lọ sà. ẹja fọ̀págùn. èmi gangan mi ò ṣe màá ti ṣe tó bíi 14-13. 13 tẹ produce fúnra yín. ẹni ní orúkọ Ọláníyì Àfọ̀njá. Ọláníyì Àfọ̀njá wọ́n níbi tẹ́ ẹ báyé lẹ́yìn ti nà ọ́ mu ẹ máa tráfù ṣeré káàkiri àgbáńlá ayé ṣé ìràwọ̀ náà ló gbé wá bẹ́ẹ̀ ni àbí ó wà nú àkọọ́lẹ̀ pé yóò rí bẹ́ẹ̀ àbí ti rí bẹ́ẹ̀ kí star ó tó dé. ṣé mọ̀ pé kò sí béèyàn ṣe lè tètè jí dé oko tó. oko náà ni ọba kùkùté. oko ìwé ọmọ jẹ́tẹ̀ yẹn àgbàlagbà. àwọn èèyàn kan lèèyàn máa bá nínú nǹkan tí yẹn bá ń ṣe. ìwà àti àwòkọ́ṣe wọn lèèyàn náà máa wò. èèyàn á wá try láti bend tiẹ̀ díẹ̀ ó lè yàtọ̀ sí tàwọn tí èèyàn bá ń bẹ. àtẹ́lẹwọ́ mọ bálànù wọn mẹni tó kọ. mẹni tó kọ o. so à ń wo àwọn àwòkọ́ṣe lára àwọn ọ̀gá wa. ibà. ọlọ́run wá bá wa délé adé. ọlọ́run dé ládé. bẹ́ẹ̀ni. ọ̀dà ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá nínú gbogbo fíìmù tí Sanyeri ṣe fíìmù wo ni Sanyeri lè gbójú òkè báyìí pé n ò lè gbàgbé fíìmù yìí láyé yálà ẹ bá àyàn ṣe ni àgbọ́jẹ́ tara yín. fíìmù tí mo ti kán lẹ́sẹ̀ ni. fíìmù tẹ́ ti kán lẹ́sẹ̀. bẹ́ẹ̀ni. fíìmù yẹn ọ̀tà gan ni o. fíìmù aṣíwájú tí Mr. Ibu wà yẹn. ẹ jọ ṣe fíìmù rí. èmi ni mo ní aṣíwájú tí mo produce ẹ. kábíyèsí olódùmarè. òun ọ̀gbọ́ yorùbá ṣé yorùbá lọ́sọ̀ ń bẹ̀ ní àbíbò. àjọfà wèrè náà ni èmi òun ò gbọ́ yorùbá èmi ò gbé èbò adẹ̀jọ́ play role wa. kábíyèsí ọlọ́run. ìjọ tí a máa pàdé tí mo lọ invite wọn. Mr. Ibu ọ́fíìsì ẹ̀ wà ní Festac. nígbà náà. ó dẹ̀ sọ fún mi pé òun ò ṣe yorùbá movie rí. láyé òun o. láyé òun ó ní ẹyọ kan tó máa kọ́kọ́ ṣe lélẹ́yìí. ó dẹ̀ bá mi ṣe. irú èèyàn wo ni Mr. Ibu. Mr. Ibu jẹ́ èèyàn tí ò ka nǹkan kún. kábíyèsí ọlọ́run. bẹ́ẹ̀ni kárátà wọn fẹ́ jọ ìwà wọn díẹ̀. kò ka nǹkan kún. wọn rílì ka nǹkan kún. bẹ́ẹ̀ni bí owó tèmi fẹ́ fún wọn ṣe pọ̀ gẹ́gẹ́ bí nǹkan tó ń fẹ́ sọ pé àwọn fẹ́ gbà lọ́dún náà. wọ́n sinmi lówó. bẹ́ẹ̀ni mo kọ́kọ́ fún wọn ní owó díẹ̀ kan mo wá ti respect pé bóyá wọ́n máa sì máa sinmi lówó honestly wọ́n sinmi lówó. kábíyèsí olódùmarè. nígbà tí wọ́n á rí pé máa yóò máa béèrè owó lọ́wọ́ mi ṣé kò ṣe pé fẹ́ẹ́ disappoint mi báyìí ó ní mo ṣe wá lọ san. balance. n tí mo fi wá sọ pé mi ò lè gbàgbé èrè o. látijọ́ tí mo ti ń ṣe fíìmù láyé mi mo bá yàn ṣe ni o mo ṣe fúnra mi ni o mi ò ní ń jórè rí. bẹ́ẹ̀ni àmọ́ nínú aṣíwájú torí wípé mo fẹ́ feature another comic actor tó dẹ̀ big. èmi náà ní láti múra mi dáadáa kì í ṣe tòògùn kì í ṣe ti nǹkankan ju pé kọ́mọ wọ mi ńlẹ̀. yes wípé ok o mo ń gbórúkọ Mr. Ibu gbémi náà ṣe dé ọ́fíìsì ẹ̀ ní Festac nítorí sọ́njọ́ náà mi ní sọ torí orí afẹ́fẹ́ la wa. bẹ́ẹ̀ ni ó rí mi bákan bákan. bá a bá kà á lé ní èjì Sanyeri wọ́n ní bá a bá dá ayé sọ́nà mẹ́rin ẹ ti fẹ́ rìn ìdá mẹ́ta nù ẹ̀ bá a bá rí yín ní Yúróòpù a rí yín l'Amẹ́ríkà a rí yín London kàṣà nílùú òyìnbó aláwọ̀ funfun tẹ́ ẹ̀ ti lọ ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ o. alhamdulilayi. ǹjẹ́ ìrántí ìrìn àjò tẹ́ ẹ kọ́kọ́ rìn láyé pé ẹ kọ́kọ́ tẹ bàálù létí. wàhálà Amẹ́ríkà ni. pé ẹ kọ́kọ́ gun bàálù láyé. Amẹ́ríkà ni. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ sáré dá omi mu ná. adúpẹ́ pẹ́ òkun Sanyeri ẹ sọ fáwọn olólùfẹ́ yín pé ẹyẹ ìfapá kan fò pé ẹ tún ń bọ̀ ẹ promise wọn jẹ́ wọn mọ̀ ó lè pẹ́ ó lè yá o ẹ jẹ́ wọn mọ̀ pẹ́ ń bọ̀. ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi lọ́kùnrin àti lóbìnrin mo dúpẹ́ lọ́wọ́ yín gan tẹ́ ń fìfẹ́ hàn mi láì rí mi kẹ́ẹ̀dẹ̀ máa táàgì mi pẹ̀lú nǹkan dáadáa nǹkan rẹ̀ ò ní fòyín. amina. àtọkùnrin àtobìnrin gbogbo nǹkan tó dáa nínú ayé kò ní fòyín o. amina. torí èmi ò mọ ohun tí mo mọ̀ ọ́n ṣe o tẹ́ fi wá choose pé Sanyeri ni.